àdúpẹ́ o ṣé o Elédùmarè àdúpẹ́ o ṣé àdúpẹ́ o ṣé o bàbá lókè àdúpẹ́ o ṣé oore kò o ṣe ìyá ẹ̀mẹ́lẹ́gàn àdúpẹ́ o ṣé òun kò o ṣe ìyá ẹ̀mẹ́láṣìyàn àdúpẹ́ o ṣé o bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi àdúpẹ́ lọ́wọ́ bàbá lókè o Elédùmarè ọba tó dá ayé àti ọ̀run wípé oore tó ṣe fún wa yìí o wípé adúpẹ́ gidigidi àmọ́ lóore o lórí àwọn ènìyàn wa wọ̀nyí ọpẹ́ ló yẹ wá o ẹ̀yin tèmi ìhókùn ìhọ́ra o ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa o nínú gbésọnù bí ò ṣe bí ọmọ o wọn ò ní kó wa lọ́mọ lọ o ọwọ́ àwọn bandit ọwọ́ àwọn ajínigbé kò ní kàn wá o tẹbí tará tọmọtọmọ o gbogbo wọn pátápátá tí wọ́n máa ń jí ènìyàn gbé ní ilẹ̀ Nàìjíríà tí wọ́n máa ń wá sí ọ̀dọ̀ wa níbí wọ̀nyí Olódùmarè ọlọ́jọ́ òní á tú wọn láṣìírí àti gbogbo àwọn tó jẹ́ wípé àwọn ló wà nídìí ọ̀rọ̀ yìí ní ilẹ̀ Yorùbá gbogbo wọn pátápátá lọ́lọ́run máa tú ní àṣírí tá a fìyà jẹ wọ́n lágbára Elédùmarè ẹ̀yin tèmi ẹ bá wa yọ̀ ẹ bá wa dúpẹ́ o àwọn ènìyàn wa nìyí o àwọn ènìyàn wa tí wọ́n jí gbé ní ìlú Ẹ̀dá Oníyọ̀ ní ìlú wa lẹ́kìtì ní ìpínlẹ̀ Ìléje méje ní Èkìtì wa òun ni àwọn wọ̀nyí o tí wọ́n ti jí wọn gbé báyìí tí wọ́n kó wọn tí wọ́n jí wọn gbé lọ sí ibì kan ní apá ìlú Kwara ibẹ̀ ni wọ́n kó wọn lọ sí o jẹ́jẹ́jẹ́jẹ́ wọn ní ìgbà yẹn ni wọ́n wà ní ilé ìjọsìn tí wọ́n ń sin Ọlọ́run o bí àwọn ará bíbí wọn ṣe wọn bẹ̀ nìyẹn tán kó àwọn ènìyàn bíi 15 ni wọ́n kó lọ tí ó ti lé ní bíi oṣù méjì báyìí tí wọ́n ti kó wọn lọ ẹ̀yin tèmi wọ́n ti dá wọn sílẹ̀ o lẹ́yìn ìgbà tí wọ́n ti bá wọn wá àwọn owó ráńpẹ́ díẹ̀ tí wọ́n kó fún wọn wọ́n bá wọn wá owó ráńpẹ́ o owó tó pọ̀ díẹ̀ wọ́n kó fún wọn ni wọ́n ti wá dá àwọn ènìyàn wa wọ̀nyí sílẹ̀ o àwọn lẹ̀ ń wò yìí bí wọ́n ṣe dá wọn sílẹ̀ tí wọ́n dẹ̀ kó wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye Ọlọ́run ṣeun o Elédùmarè ṣeun ẹ rí wọn báyìí ọpẹ́ ló yẹ Elédùmarè o ẹ wo bí gbogbo wọn ṣe dà ògo ni fọ́lọ́run o wípé àtúnfojú sunkún gbogbo àwọn ènìyàn wọ̀nyí bí ó tilẹ̀ jẹ́ pé ẹnìkan wà nínú wọn tó rẹ̀ púpọ̀ ṣùgbọ́n Ọlọ́run á mú gbogbo wọn á mú wọn lára dá o ẹ̀yin tèmi òun náà lèmi náà ní kí bá yín sọ fún yín o wípé èmi olólùfẹ́ yín o ìyálẹ̀ tó lédè Èkìtì Àyàbá Táíwò Adébáyọ̀ wípé kẹ́ bá mi dúpẹ́ o kẹ́ bá wa yọ̀ lẹ́kìtì o kẹ́ dẹ̀ máa jẹ́ ká máa gbàdúrà kí Ọlọ́run kó má jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ mọ́ láàrin wa ọ̀rọ̀ mi kò jù báyìí lọ o ìhókùn ìhọ́ra ọmọdé ti dì sí o adé ajẹkanra o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section o. pàdé ìpọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra ààyè gbé síbi rẹ̀ o mọ́ lọ sí Èkìtì o.